Hey, your boy Babalawo International. Ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ ń wò mí. Ẹ wo comment tó wà lókè yẹn. Bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín, àdúrà yẹn gbà ẹ lọ wájú. Òun àwọn comment yẹn first time máa kọ́kọ́ gbọ́wọ́lé comment lórí TikTok lélẹ̀. Kí ni reason mo fi gbọ́wọ́lé comment yẹn is because of mi ò ń ṣe. Ẹ bá wo even my old TikTok account. I don't do am. Even Facebook báwọn ìbá ṣe mi ò ṣe because mi ò fẹ́ kí àwọn èèyàn máa yìn mí lórí àwọn ọkọ̀ bẹ́ẹ̀ yẹn. Mo fẹ́ kí Olúwa lé mọ̀ rẹ̀ kó máa ṣe kí ni kó máa jẹ́ kádùrà mi kó gbà bí mo ṣe ń ṣe. So ẹ wo iṣẹ́ yẹn náà ló wà lọ́wọ́ mi yẹn. Ẹ ti rí iṣẹ́ náà ló wà lọ́wọ́ mi yìí. Báwo la ṣe máa ṣe iṣẹ́ yẹn? Àbúrò mi kan ló bẹ̀ mí fún iṣẹ́ yẹn because mi lè rí kí máa protect ara mi, kí máa sọ pé máa mi ní to protect àbúrò mi lè ṣe because I have to protect. Only tí ọ̀nà bá bọ́ ojú ó di náà kó bá ẹ mú. So àdúrà gbà mí lè fẹ́ kí ìkan tó ṣẹlẹ̀ sí mi, ẹni tí ìkan máa ṣẹlẹ̀ sí tó wọ fún alára máa sáré káàkiri pàápàá kò ní ṣẹlẹ̀ sí ẹ. So kí ló máa ṣe ọmọ ìyá mi? Ẹ wo iṣẹ́ náà lélẹ́yìí, ó ní mo wó yẹn mo ti ń ṣe lọ lọ́wọ́ tẹ́lẹ̀. So kí n tó rí mẹ́sẹ̀gì yẹn, God bless you bàbá mi. So ó máa lọ wá ewé afẹ́ lóru. Ẹ máa wá ewé afẹ́ lóru. Ewé afẹ́ lóru yẹn kí náà pè láwọ ewé afẹ́ lóru, ewé àjọbalẹ̀. Ẹ type ẹ̀ online ẹ máa rí. Ẹ bá ti rí ewé afẹ́ lóru méje, ẹ máa mú ewé afẹ́ lóru yẹn ẹ sójú ẹ̀ sókè. Èyí tó bá lúwo ní o, tó bá lúwo gbúdọ̀ lúwo rárá. Tó bá lúwo lọ gbọ́ àmì. Tó bá ti wá mú aṣẹ ojú ẹ̀ sókè, wàá mú atare sí. Wàá tó mú ewé afẹ́ lóru míì sókè. Wàá mú ewé afẹ́ lóru àkọ́kọ́ ewé afẹ́ lóru ẹyọ kan wàá mú sílẹ̀. Wàá mú ẹyọ atare kan sí. Wàá tó mú mi lé lórí. Wàá tó mú ẹyọ atare kan sí. Wàá mú mi lórí. Wàá tó mú ẹyọ kan sí. Ló máa ti pé wàá ti pé 7 ẹyọ atare méje. Ewé afẹ́ lóru méje bó ṣe máa sí zigzag ní tó máa fi pé 7. Tó bá tó wá síbẹ̀ yẹn wàá jẹ́ kó ojú ẹ̀ face òkè. Wàá lọ gbé ìgbálẹ̀ ìdí ìgbálẹ̀. Wàá wá kọ́ ìdí ìgbálẹ̀. Ìgbálẹ̀ tó pé ìgbálẹ̀ wà níbí lẹ́kan ẹ má bínú. So wàá mú ìdí ìgbálẹ̀ yẹn wàá ṣẹ́ ìgbálẹ̀. Ó bá ti wá ṣẹ́ nídìí wàá gbẹ́ ẹnu ẹ̀ awéṣóbólú àmú lórí inú àmú ti atare tó wà lókè yẹn. Wàá jẹ́ kó fèsì ibi tí ìkéde ẹ̀ wà. Wàá jẹ́ kó fèsì ẹ̀ ọwọ́ ara kàmá kò gbúdọ̀ sí kíni kò gbúdọ̀ lu kíní ẹnu yẹn kò gbúdọ̀ lu. Ọmọ ìyá mi wàá ṣe kíni wàá fò dẹ̀ mára. Wàá gbé sínú ẹ̀fẹ̀ òwú. O lè má gbé sínú ẹ̀fẹ̀ òwú, o lè gbé sínú ẹ̀fẹ̀ òwú. Wàá fi òwú jó òfu wàá fi wé ọmọ ìyá mi. Ṣẹ́rí kíní yìí wà fún ọ̀wọ̀. Bá mi share fídíò yìí. Má jẹ́ kí n sọ fún ẹ. Kọ́kọ́ bá mi share fídíò yẹn. Bá mi share àdúrà gbà. Bá mi protect ẹ, bá mi adábòbò ẹ, àbọ̀ tó pé ẹjẹ́ ti ẹ. Bá mi share fídíò yẹn. Share fọ́kùnrin, share fóbìnrin. So kíní yìí wà fún ogun ọ̀wọ̀. Ó wà fún àṣegbé. Ó wà fún bí o fẹ́ gbé nǹkan tó wà hidden from one state to another. Bí a fẹ́ gbé nǹkan láti bí sí ibi míì, kíní ó máa gbé o. Ìsíjú tó dájú ni. Ìsíjú tó dájú bọ̀ kí n ṣe kí kò fi sí ẹbí o bá fi ṣe ẹbí ìdí èso mọ́ èso àti ẹ̀ síta á mú ẹ. Mo sọ bá rí bẹ́ẹ̀ o, èmi ò ráyè òṣì. Ó lọ dábọ̀.